idán àti àṣàṣe alukur'ani alápọ̀nlé ó ti ṣe àfihàn rẹ̀ fún wa gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ wípé ọlọ́run ọba fi ọ̀rọ̀ nípa ìmà nípa idán àti àṣàṣe ọlọ́run fi ṣe àdánwò fún ọmọnìyàn ni torí kí àwọn kan kún ó lè tara rẹ̀ kí wọ́n sórí ibùkún ọ̀dọ́mọ aná kí àwọn kan wọ́n sì lè bá a ṣọ́ra fún kún ó jìnnà sí kún ọ̀dọ́mọ àlìjánná ọlọ́run ọba wa ó ṣàlàyé fún wa nínú alukur'an nínú suratul baqara aya kejìlélọ́gọ́rùn wọ́n ní wa ma unzila ala al-malakayni bi babila haruta wa marut wa ma yu'allimani min ahadin hatta yaqula innama nahnu fitnatun fala takfur. ọlọ́run ní idán eléyìí tó ṣe wípé asọ̀kalẹ̀ gba ọwọ́ méjì nínú àwọn màláìkà tí wọ́n ń jẹ́ Harut àti Marut ìyẹn tá a bá sọ wípé má níbẹ̀ yẹn mawsuliya ay walladhi unzila ala al-malakayni bi babila Harut wa Marut ṣùgbọ́n bẹ nínú àwọn olùmọ̀ nípa tafsir tí wọ́n ní má níbẹ̀ yẹn an-nafiya ni ay وما أنزل على الملكين ببابل هاروت وماروت أي وما أنزل الله من شيء على الملكين èyí túmọ̀ sí pé Ọlọ́run ọba ọ̀sán kankan kalẹ̀ gbọ́ wá màláíkà méjì tí wọ́n ń pè ní dán ṣùgbọ́n ètò ọ̀dọ́gba nínú ọ̀rọ̀ tí àwọn olùmọ̀ nípa tafsir pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ nínú àwọn ahlu sunnati wal jamaa tí wọ́n sọ lórí eléyìí ni pé bẹ́ẹ̀ ni lódodo àkọ́kọ́ ọgbà tí idán kọ́kọ́ sọ̀kalẹ̀ Ọlọ́run ọba sọ̀kalẹ̀ gbọ́wọ́ àwọn màláíkà méjì ni ọ̀kan nínú wọn jẹ́ Harut èkejì ń jẹ́ Marut Ọlọ́run ọba ní kí wọ́n sọ̀kalẹ̀ pẹ̀lú dán yẹn torí kó lè bá a jẹ́ àmì ìwà àti àdánwò fọ́mọ èèyàn kó sì máa bẹ̀ bẹ́ẹ̀ títí dijọ́ tí Ọlọ́run ọba tí ó ka ẹni ilẹ̀ kúrò nílẹ̀. idán ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọ́n á máa lérò wípé ìjọba bá fi dán ṣe òǹjọba bá fi àṣàṣì wá kò fi nǹkan kan yàtọ̀ sí oògùn tí ọmọ ènìyàn lò sí orí fọ́ tàbí inú run tàbí ẹ̀yìn dúndùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tá a bá jọ rò dáadáa yóò hàn sóníkálukú wa bí ìyàtọ̀ ti ṣe ń bẹ láàrin nǹkan méjèèjì yìí ní ìyàtọ̀ tó hàn gédégédé sí gbogbo ẹni tó bá ní làákàyè tójú. akramakumullah ní àsìkò tí orí ń fọ́ ọwọ́ àtọ̀ ẹni tí ó fún ọ ní oògùn orí fọ́ lọ wọ́n wá gbo àgbo fún ọ wọ́n ní kó o mú àgbo yìí o mú sínú rẹ̀ lérò wípé tí a bá fi lè lórí egbògi àti ewé tá a gbó pọ̀ yìí báyìí méjèèjì yóò lọ síbi tí nǹkan ti ń ṣe wá yóò ṣe sábàbí kí n ti ń ṣe wá pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run kó kúrò níbẹ̀. bẹ́ẹ̀ náà nígbà tí inú rún ọ bẹ́ẹ̀ náà nígbà tẹ́yìn rún ọ bẹ́ẹ̀ náà nígbà tẹ́dọ̀ ń dùn ọ wọ́n ní kó o lo oògùn yìí Ọlọ́run ọba fi ṣe sábàbí àti mú un ti ń ṣe ọ́ kúrò lára rẹ̀. eléyìí báyìí kò jẹ́ ń tọ́ pamọ́ ipò ṣeéṣe kíru rẹ̀ ó ṣiṣẹ́ lọ́pọlọ gbogbo ẹni tó ní làákàyè kò sì jẹ́ ntọ́pamọ́ lọ́pọlọ gbogbo ẹni tó lẹ́sìn wípé irú eléyìí kò ní í jẹ́ ntí ẹ̀sìn takò lópin ìgbà tó bá ṣe pé ń tá a lò kó jẹ́ oògùn fún ntí ń ṣe wáhùn kìí ṣe ọ̀kan nínú ntọ́lọ́wọ́n bá ṣe léwọ̀ torí pé anabi Muhammad sallallahu alayhi wa sallam ó ní tadawaw ibadallah ẹ máa lo oògùn sí tí wọ́n bá ń ṣe yín o ẹ̀yin ẹrú Ọlọ́run. ما أنزل الله من داء إلا وأنزل معه دواء Ọlọ́run ọba kò sọ àárẹ̀ kankalẹ̀ àfi kó jẹ́ kó tún sọ ìwòsàn kalẹ̀ pẹ̀lú rẹ̀. Ó ń bẹ nínú àwọn ènìyàn ẹni tó yé ó sì ń bẹ nínú ẹni tẹ́lẹ̀ yìí ò yé gbogbo wa la mọ̀ wípé ntọ́lọ́run ọba bá wá ṣe léèwọ̀ lílo orú rẹ̀ lóògùn fún nǹkan kan tí ń ṣe wá kò tọ́ o torí pé Ànábì sallallahu alaihi wa sallam
ó ní ọlọ́run ọba wa kò fi ìwòsàn àlómọ̀ òun sára ń tó ṣe léèwọ̀ fún wa. ma ja'ala Allahu shifaa'a ummati fima harrama 'alayha. ọlọ́run ọba kò fi ìwòsàn àjọ mi sí ara ń tó ṣe léèwọ̀ fún wa. egbògi náà ni wọ́n gbò papọ̀ mọ́ ewé oko, wọ́n wá kán òróró sí. òróró tí wọ́n kán sí yẹn aníbò ló ti ṣe jẹ́, wọ́n ní zaitun ni, kò sí ntọ́gbòrò ń bẹ, torí pé ọlọ́run bá ṣe jíjẹ zaitun ó ṣe lẹ́tọ̀. ìwádìí sì fi hàn pé zaitun ó ń bẹ nínú tọ́lọ́run bá máa fi ṣe ìwòsàn fún yàn lórí ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi àárẹ̀ tí máa ń dá yàn láàmú. bí wọ́n ti ṣe gbogbo egbògi náà nìyẹn, ṣùgbọ́n nígbà tí wọ́n gbó egbògi yìí tán wọ́n kán ògógóró sí ni. ògógóró tí wọ́n kán sí ó ti jẹ́, wọ́n ní ó jẹ́ kó tètè jẹ́, oníjọ́ jẹ́ rárá, nítorí pé nínú ẹ̀sìn tiwa lábẹ́ òfin ọlọ́run ọba wa kò tọ́ ká lo ògógóró, kódà kó ṣe pé ìwòsàn là ń fi wá. tó gbogbo eléyìí ó yé wa. akramakallah, ọjọ́ ta ó sì ń tajà. ṣé hospital kan wà téèyàn lè lọ téèyàn lọ ṣàlàyé fún wa téèyàn gbà téèyàn bá tò téèyàn gba káàdì téèyàn wá tò tọ́kàn yẹn tó wá wọlé wọn ní kí ni ń sẹ́yìn bàbá tí ò sí màmá wọn á ní tó gbé mi wá òun náà ní kọjọ́ ọ̀tá. ọjọ́ ọ̀tá báwo ọlọ́run lè yá máa bẹ kó jẹ́ kọjọ́ ọ̀tá ọwọ́ àpòsí okú ọ̀nbẹ ó tún lọ sọ́spítù míì ó tún lọ complain àwọn náà ní ọlọ́run lẹ́ẹ̀bẹ̀ kó jẹ́ kọjọ́ ọmọ ọ̀tá ọwọ́ àṣẹ bẹ́ẹ̀ ó fi kiri gbogbo ọsibítù eléyìí tó wà nílùú kálukú sì ń sọ fún wa pé ta ló máa bẹ̀ Allahu Rabbul Alamin. nígbà tí tọ́sibítù ò mú ọwọ́ àtọ́lé àwọn kan lọ tí wọ́n ń ṣiṣẹ́ lábẹ́ òkùnkùn ọwọ́ àlọ́ bá wọn ọlọ́jọ́ ọ̀tà wọn ni kò sí wàhálà ọjọ́ ọ̀ máa tà wọ́n á pa kínní kan pọ̀ fún ọ wọ́n gbé fún ọ wọ́n ní kó lọ rí mọ́ ṣọ́ọ̀bù rẹ kó sì máa fi eléyìí kó máa fi para ẹ máa fi eléyìí fi wọ́n lẹ̀. báwo leléyìí sì lè jẹ́ sábàbí ká máa tà náà rí sọ́ba làákà ẹ̀ mọ́. ṣé kínní yẹn máa fa àwọn èèyàn wá ń tipátipá ni sẹ́mi kó àwọn èèyàn tá a fẹ́ kó wọ́n á rajà kìí sàwọn ló lóògùn ìwọ tó ń fẹ́ kó wọ́n á rajà lọ́dọ̀ rẹ̀ ìwọ lóyún wọ́n ní kó rí mọ́ ṣọ́ọ̀bù rẹ̀ wọ́n sì ní kó máa fi ká para. so ó túmọ̀ sí pé wọ́n rán nǹkan kan sẹ́ni tí ó wà á rajà léyìí tó ṣe pé wọn ò fi nǹkan yẹn kàn lára ṣùgbọ́n nǹkan yẹn wọ́n wò pé yóò máa lapa nínú ọpọlọ rẹ̀ yóò fà wá ń túláàsì. abẹ́ẹ̀ gẹ́tì ẹ̀ so ìdánù bẹ́ẹ̀ náà ni ó ti kiri káyé ó kiri kọ́gbọ́n títí gbogbo obìnrin tó bá kọnu sí wọ́n sọ pé no àwọn ò lè fẹ́rù yín brọ́dà kí ló dé kí ni ń bẹ lára mi omi náà tó sọ pé wọn ò lè fẹ́rù yín brọ́dà gbogbo wọn ń pè mí brọ́dà àwọn ò pè mí bàbá wọ́n sì ń sọ pé àwọn ò ní fẹ́ mi bẹ́ẹ̀ ni àwọn ò lè fẹ́rù yín brọ́dà irú rẹ̀ ni wọ́n sá ń ṣe káyé nígbà tó wá yá ọwọ́ akókò lọ tọ àwọn aláwo lọ àwọn aṣọ fún ọ pé nítorí lè ṣe wà kíní yẹn tó máa ti fi ń para ètò gbẹmí wa mẹ tó bá ti fi para ó rí i pé gbogbo ẹni tó bá rí ọ yọ ọmọ ní sẹsẹ wọn ní sẹsẹ lọmọdé yọ mẹyẹ sẹsẹ gbogbo àwọn obìnrin ọmọ dàtẹlẹ ọ ni tó wọn fi ń para òun gbé tó ń gbé jẹ́jẹ́ torí ẹ sẹmọ pé nǹkan yẹn kì í sàwọn obìnrin tó padà wá fẹ́ ọ tí wọn láwọn nífẹ̀ẹ́ rẹ àwọn ni wọn jóògùn ìwọ lọ jóògùn pé nǹkan kan ń bẹ nínú oògùn táwọn ṣe fún ọyún tí ó mú kí gbogbo àwọn ẹni tí àwọn fẹ́ sóògùn yẹn sí tí wọ́n bá ti rí ọ tí wọ́n mọ̀ fà wọ́n wá ń túláàsì wá bọ̀ tẹ́lẹ̀ yẹn ni wọ́n ń pè ní kíni ni wọ́n ń pè ní dán. akramakallah lásìkò tẹ́ wọ mọ́tò tẹ́ ń travel tí wọ́n ṣàkíyèsí agbọ̀n bíi orúnkún bàbá dírẹ́fà tí ń wa mọ́tò yẹn kí wọ́n so kíní kan mọ́ bíi ìsàlẹ̀ stẹ́rìn bẹ́ẹ̀ kíní tí wọ́n so mọ́ bẹ́ẹ̀ yẹn tó bá bí wọ́n léèrè ké dáàdi ìdọ̀tí kan máa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn ìdọ̀tí kan bẹ́ẹ̀ nu mọ́tò yìí o kìí ṣe tí wọ́n ṣe mọ́ mọ́tò kékeré nǹkan náà kùlùtù yẹn ni kùlùtù báwo kí ni jẹ́ kùlùtù èmi ọ̀gbẹ́dẹ tó ń sọ kùlùtù làwọn máa ń pè ní ibi èdè haúsá kùlùtù báwo ok ọmọdé ọmọ ogun ó ń pè lẹ́fọ̀
kí ni abẹnú gbọ̀ngbọ̀ ọjọ́ sọ́ra abo ni ẹ̀ abo ní sàn-sàn torí bá ń ṣe ń lọ yìí mo lè díjú wa mọ́tò kò sí ní tí ó ṣe mọ́tò torí pé kí ni ìsọgidi nù ẹ dákun torí tọ́lọ̀ bọ́ọ̀ ni kò lùtù yóò ṣe jẹ́ sọ ìgbà tó kí tọ́ ọba mú tọ́ ọba sọnù kò lè gbára rẹ̀ lẹ̀ lọ́wọ́ rẹ̀ nítorí pé tọ́ ọba mú tọ́ ọba yàgbẹ́lẹ̀ lórí kò ní kankan tí ó fi gbéra rẹ̀ sápò mi ìgbẹ́ rẹ̀ so ìgbàgbọ́ wọn ni pé ńgbà tí kò lùtù yẹn bá ti ń bẹnu mọ́tò rẹ̀ ńkọ́ yóò máa mú kí nǹkan kan kọ́ máa tara rẹ̀ jáde máa dáàbò bo mọ́tò so ìgbàgbọ́ wọn nìyẹn ẹni tí wọ́n wá gbàgbọ́ wọn wípé yóò tara ẹni tí wọ́n so mọ́ ara ọkọ̀ yẹn ṣẹlẹ̀ òní wọn kìnnìkìnnì ìdán bàtà yìí náà ṣe tẹ́sí ẹ wá sọ̀rọ̀ ẹ súnkọ́ àbáwọlé yín igi gbogbo lè tọ́ bá wọlé o tọ́ba ẹ̀ka níyàn kọjá lè lọ́ba bá wọlé yìí o apẹ̀rẹ̀ tá a súnkọ́ yìí o náà ni ó gbé o yóò mọ pọnmi sí ni pé àbọ̀ bá kún bí ọba kún òun ní lọ́nlé yìí ẹ dákun bàbá wa ń pọnmi látàgò 2 lóru sínú apẹ̀rẹ̀ tá à ń retí pé kó kún ọ̀túnla mélòó là ń bùkátà tìrú apẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ó fi kún ọ̀túnla wọn pọ̀ púpọ̀ wọn á ní ọmọ pọ́ntílé má táwọn ó fi wá ara mú pé ẹ kú sẹ́ àníyàn káníyàn ló gbé yín wọlé àbí bẹ́ẹ̀ kọ́ so ẹ dákun sí apẹ̀rẹ̀ lásán ó lè wá dání kan sọ fún yàn pé máa pọnmi sínú mi kò lè ṣeé ṣe bẹ́ẹ̀ a jẹ́ pé kí ni wọ́n ń lò gan fún gbogbo àwọn nǹkan wọn àwọn ohun àìrí tí wọ́n ń lò yún àwọn náà ní shayatin àwọn náà làwọn shayatin àwọn shaitan ni wọ́n ń lò fún nǹkan yẹn tìbẹ́yìn tí mọ̀pọ́nà méjì náà ní nǹkan pín sí bí ó bá jẹ́ mọ́lẹ̀ a sì jẹ́ òkùnkùn bí ó bá jẹ́ tọ́lọ́ a sì jẹ́ ti ash-shaitan nínú òfin ṣẹ̀ríyà kí ni wọ́n ń pè ní idán al-imam al-baydawi rahimahullah nínú tafsiri rẹ̀ ó ní al-muradu bis-sihr ma yusta'anu fi tahsilihi bit-taqarrubi ila ash-shaytan mimma la yastaqillu bihi al-insan wọ́n ní nǹkan tí a máa wá kí àṣetọ́ni kó ràn wá lọ́wọ́ láti jẹ́ kó ṣeéṣe ohun tá a gbé lọ sí ọ̀dọ̀ àṣetọ́n láti wá ojú rẹ̀ torí kó lè bá ràn wá lọ́wọ́ fún nǹkan kan téèyàn ò lè dá sí pé kó ṣeéṣe mo rò pé ti yẹ wa nísì sẹ̀ǹkọ́ àwọn àpèjúwe tá a mú àyè ó fi hàn ó ti ṣe jẹ́ pé ní tí wọ́n gbé fún ọ gángan òun gángan alára kò lè dá nǹkan kan sí ṣùgbọ́n nǹkan kan ni tí wọ́n ṣe tí wọ́n fi wá ojú rẹ̀ àṣetọ́n tí wọ́n fi wá àti súnmọ́ àṣetọ́n kó lè bá a mú kí nǹkan kan téèyàn ò lè dá sí kó ṣeé ṣe. àṣepé tí wọ́n gbé fún ọ gángan tí wọ́n ní kó lọ rì mọ́lẹ̀ èyí tí wọ́n gbé fún ọ gángan tí wọ́n ní kó gbé lọ sóríta èyí tí wọ́n gbé fún ọ gángan tí wọ́n ní kó lọ sọ sókun eléyìí tí wọ́n ní kó máa fi para eléyìí tí wọ́n ní kẹ́ rì mọ́dí àdùgán kẹ́ máa dáná sí gbogbo ẹ̀ kí ni túmọ̀ rẹ̀ ẹni tí wọ́n ṣe ni láti fi wá ojú rẹ̀ aṣ-ṣaitan nítorí ká ṣaitan ni ó lè bá ràn wọ́n lọ́wọ́ láti mú kí nǹkan kan téèyàn ò lè dá sí ó ṣẹlẹ̀ wọ́n lè dojú rẹ̀ kọ àìdá òun lọ́pọ̀ jù wọ́n sì lè dojú rẹ̀ kọ dáadáa òun kéré jọjọ ṣùgbọ́n gbogbo ẹ̀ ta ni wọ́n gbẹ̀ lọ́wọ́ ẹ̀ ike kọ́ bá wọn ṣe nǹkan yẹn aṣ-ṣaitan wọ́n wá ní ẹnìkan wà lè ṣe o ẹnìkan ò lè ṣe bẹ́ẹ̀ illa liman yunasibuhu fi ash-shararati wa khubthi an-nafs ẹnìkan ò lè ṣe pé kí aṣ-ṣaitan kọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ kí ṣaitan ni ó sì ran olúwa rẹ̀ lọ́wọ́ àyàfi ẹni tó bá jẹ́ pé òun náà farajọ ṣaitan nínú ká ṣebi àti ẹni tó bá jọ ṣaitan nínú bíburú ẹ̀mí ẹni tẹ́mi rẹ̀ bá burú àwọn la ṣaitan ni máa ràn lọ́wọ́ bẹ́ẹ̀ bá ṣe yàkà sí bẹ́ẹ̀ bá ṣe jẹ́yàn bó sí bẹ́ẹ̀ mi bá ṣe burú sí bẹ́ẹ̀ la ṣaitan ni ó máa ràn yín lọ́wọ́ àmọ́ ẹ̀yin ẹ̀ṣẹ̀ kà ẹ̀yin ṣe yàn bó ṣaitan ni ò ní sábà ràn yín lọ́wọ́ ajẹ́ pé gbogbo àwọn alásàsì gbogbo àwọn òpìdán kí ni wọ́n shirarun nas àwọn tó burú jù nínú àwọn èèyàn khabithu an-nafs àwọn ẹlẹ́mìí burúkú ni wọ́n. bákan náà a rí i pé nísìnyí wọ́n sọ pé àwọn ṣàdúrà fún ẹ àdúrà táwọn wá ṣe fún yín yẹn
ó ń bùkátà kẹ́ pẹran ẹran tẹ́ wàá pa yìí ó gbọ́dọ̀ jẹ́ àgbò dúdú abìhó dúdú abẹ́pọ̀n dúdú abẹ́sẹ̀ dúdú abojú dúdú gbogbo ẹ̀ dúdú wọ́n wá declare state of emergency lọ́jà àwọn ẹlẹ́ran so àgbò dúdú ni ẹ bá wá wá tó ṣe pé nǹkan kan ọ̀la dúdú rẹ̀ òun náà mọ̀ wá bá wọn wá ká wọ́n nígbà tó ti jẹ́ special demand wọ́n gbọ́dọ̀ jẹ́ special payment torí ẹ̀ òun náà mọ̀ ti gbèríko bọ́ sí gbèríko yóò mọ̀ tìlú kan bọ́ sí ìlú kan sẹ́yìn bá gbúrò àgbò dúdú subhanallah ẹ̀yin náà ti mọ̀ kẹ́tẹ́ nìkan bá ti wọ́jà tó bá sọ pé àgbò dúdú ló ń wá ewúrẹ́ dúdú ló ń wá màálù dúdú ló ń wá kìí ṣe tó rọ lọ èwo lẹ jẹ tí èsì ẹran nínú màálù dúdú àti màálù funfun àgbò dúdú àti àgbò funfun ewúrẹ́ dúdú àti ewúrẹ́ funfun èwo ni èsì ẹran kò sí ètí èsì ẹran bẹ́ẹ̀ wọ́n ní àkùkọ dúdú ní ọjẹ o àkùkọ ní àmọ́ dúdú kò sí gbọ́dọ̀ já gíríkì tẹmọ kẹ wà dáadáa àgíríkì dúdú àti irá gíríkì dúdú ọrọrùn àmọ́ àkùkọ ọlé dúdú ònlẹ́bàá wá wá sẹ́mi pé ń bẹ̀ intelligent fẹ́ gbà mí torí pé wọ́n ń bẹ àṣetọ́ni lọ́wọ́ ẹ̀ kọ́ bá wọn ṣe nǹkan kan téèyàn ò lè dá sí òun wàá sọ pé tẹ́ ṣe tẹ́ fi wá tẹ́ fi súnmọ́ ohun tó wọ́n fi bá yín ṣe nǹkan yẹn ó ní nǹkan báyìí ẹ lọ wá nǹkan báyìí wá. nígbà míì àṣetọ́ni yẹn lè sọ fún wọn kó sọ yìí pé tó bá lè ṣe tí máa dá fún ọ yìí wọ́n bọ̀ ṣe ń tọ́ ọbẹ̀ lọ́wọ́ ẹ̀ lórí rẹ̀ ó lè ní kó lọ wá ibi tí wọ́n ti ṣe yàgbẹ́ tán tí ìgbẹ́ ń horu lọ́wọ́ kó o sì jẹ òkèlè mẹ́ta ń bẹ̀ nínú gbẹ̀yìn o sì gbọ́dọ̀ bójú jẹ́ o sì gbọ́dọ̀ bẹnu jẹ́ pẹ̀lú kó ọmọ jẹ́ tẹ̀rín nígbà tó o bá jẹ mẹ́ta o sì gbọ́dọ̀ mú mi sí kó o pọ́n tèlà so tó o bá ti ṣe léyìí ntọ́ nfẹ́ òun ọ̀bọ̀ sí ọ̀nbẹ nínú wọn ẹni tó ṣe pé wọ́n sọ fún pé èyíkéyìí tó bá wù ọ́ ní kó wá wá nínú àgbò náà là á lò ṣùgbọ́n mẹ́jẹ̀mú rẹ̀ ní pé àsìkò tẹ́ bá dú àgbò yín ẹ dùgbà ikùn ni o kìí sọrùn lẹ́ẹ̀dùgbà subhanallah nígbà tẹ́ bá fọ bẹ́ tẹ́ bá fi bẹ́ níkùn ẹ wàá kó gbogbo nǹkan nù rẹ̀ ẹ máa kó kó nù rẹ̀ nígbà tí àgbò yìí wà láàyè bẹ́ẹ̀ bá ti wá ń kó jáde ẹ mọ́ pìlà ẹ sì gbọ́dọ̀ láàánú rẹ̀ bí bá ń ké tí máa ń dún ẹ mọ́ dáhùn torí pé tẹ́ bá ti lè pé ẹ káànú rẹ̀ oògùn ò ní jẹ́ mọ́ o níta alábàáyín ṣe àníbáyín ṣe mọ́ o torí ẹ lẹ́sẹ̀ rí àti sọ pé nìkan ò lè yọpì dán àfi kọ́ jẹ́ èèyàn bu yóò tún máa rẹ́rìn ni wọ́n lè ní adìẹ dúdú ni o abodìẹ onáàlẹ́wọ̀ wa ó sì gbọ́dọ̀ jẹ́ dúdú gbàtẹ́ bá wọn fẹ́ dúnbù rẹ̀ ẹ mú àtàgbọ̀ndì lẹ́tọ̀ á máa làbọ̀ ẹ máa làbọ̀ sí méjì ọgbọọgba láàyè adìẹ bá ń ké àbí bá ń dún ẹ̀yẹ máa rẹ́rìn ni o ẹ má pẹ́ rí o torí tẹ́ bá ti pẹ́ rí ògùn kọ́ kò ní í jẹ́ a'udhu billah wọ́n lè sọ pé àwọn bá yín ṣe ìǹtẹ̀ tọrọ lọ́dọ̀ àwọn ó ṣe fún yín ṣùgbọ́n tẹ́ ní láti ṣe òun náà ní pé lọ wá olóńgbò akọ olóńgbò ẹ wàá mú akọ olóńgbò yìí wá ẹ sọ sínú odó ẹ wàá mú ọmọ odó ẹ wàá fi fọ́ lórí ẹ gún pa bẹ́ẹ̀ sínú odó tẹ́ bá ti wá gún tẹ́ bá ti gún tó bá ti pé gbogbo ẹ dàpọ̀ mọ́ra wọn tán ẹ wàá lọ jó tẹ́ bá ti wá jó ẹ wàá máa fi ṣe nǹkan báyìí yóò máa jẹ́ àbẹ́yìn náà mọ táwọn aláwo máa ń ṣe bẹ́ẹ̀ náà ni wọ́n lè sọ pé adarí pọ́n la fẹ́ lò adarí pọ́n la lò fún nǹkan yìí kìí sì ṣe nǹkan kan la fẹ́ lára adarí pọ́n bí ìbá ṣe ẹ̀jẹ̀ rẹ̀ náà la nídìí wọ́n mọ̀ alẹ́ adarí pọ́n kádùgbò gbogbo ibi tẹ́ bá ti yọ wọ́n náà tó ń tòkò lọ́wọ́ àwọn adarí pọ́n ti mọ̀ kó àwọn bàbá tí máa pa wọn nù ẹni tí ó sì pa àyàn èyàn dúró dì bẹ́ẹ̀ náà ni gbogbo ẹranko tó bá ti mọ̀ pé pípa lọ fẹ́ pa òun náà ní dúró dì ọ yóò ti sàmì sí ọ àwọn ẹni tí máa léèyàn kánù ìgbà míì wọ́n lè ní kẹ́ lọ wá ẹyẹ àdàbà ni làwọn fẹ́ lò kọ́dà ń gbà míì àwọn ṣayatin wọ́n lè dá fún wọn wípé eegun ni kẹ́ lọ wá wá eegun òkú tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sin ni kẹ́ lọ wá wá kẹ́ wọ àwọn ọ̀daràn tí èèyàn bá jẹ́yàn bú kò lè ya òkú ìdán wàláhì ìwọ tí ọ jẹ́yàn tó mọ̀ pé wọn náà kù ọ wà lọ wú sáré òkú tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sin ẹ̀dá kùn tó a bá fẹ́ débi tí eegun rẹ̀ wà wọ́n ṣẹ̀ṣẹ̀ sin ni o sẹ́wọ̀n kí sẹ́ tí ó sì ọ̀pọ̀ wọ́n gé oríkèé kanú oríkèé rẹ̀ wọ́n wá fa ẹran kúrò lára rẹ̀ torí kí wọ́n lè bá yọ eegun yẹn jáde. ìgbà míì wọ́n lè ní táwọn lò fún nǹkan yìí táwọn fi dá yín lóhùn tẹ́ bá ti lè ṣe òun náà ni pé ike ẹ̀yìn abuké òun náà ni kẹ́ ẹ gbé wá lódindi ike ẹ̀yìn abuké
ìníkẹ́ gbé wá lódindi tẹ́ bá ti gbé wá lódindi oògùn ọ̀jẹ̀ intensive fi ọ̀bọ̀ sí bí ẹnì kanu wọ́n ní ìmọ̀ sóògùn ìmọ̀ ó ní kọ́sítọ́mà kan nínú àwọn olóògùn pé kí bàbá yọ ọrùn lọ òun fẹ́ lówó náà níṣẹ́ gbogbo oògùn tí bàbá yìí wá ń ṣe fún oògùn kọ̀kọ̀ jẹ́ àwọn ṣayatin wọ́n ṣe kọ̀ bọ́ sí ọ wá lọ sọ́dọ̀ ológun mi pàtó wá dọ́dọ̀ ológun mi wá sọ fún pé ń ti bẹ́ẹ̀ ni pé àwọn ń ta àwọn kì í bá ti làwọn ṣùgbọ́n tó bá ti lè wá ń táwọn fẹ́ lò yìí wá ó ní kí nìkan náà gan-an rí wọ́n lè gun ẹ̀yìn abuké ni tó bá ti lè wọ́ eegun ẹ̀yìn abuké wá lódindi ó lówó náà ni tó bá bẹ̀rẹ̀ sí ní ronú pé làwọn lè wọ́ abuké sí tẹ́lẹ̀ yìí ti mọ̀ pé láwọn àwùjọ kan àwọn abuké wọn èlé jáde nítorí oògùn náà ni oògùn burúkú àti àṣàsí táwọn èèyàn ń bá ká náà ni tábuké bá jáde wàláì wọn lè jí gbé lọ́sàn kámẹ́sẹ̀ tí ì sọ pé lálẹ́ bí ké bá sì ń bẹ lẹ́yìn èèyàn akramakumullah irú agbádá wo la lè wọ̀ tí ò ní jẹ́ àmọ̀ pa abuké lélẹ́yìí kò sí subhanallah kátì ẹ̀ kóbìnrin kan wọ́kọ́ ó wá ṣẹlẹ̀ kóbìnrin yẹn abuké ni ìwọ náà sì ń wáyà o ó ti wá pẹ́ ńlẹ̀ gẹ́gẹ́ bí ìwọ náà ti ṣe lé ńlẹ̀ ọlọ́run wá ní kẹrin pàdé ara yín I love you ìgbà tó wá rọ abẹ́rìn kọjá ọba rẹ́yìn rẹ̀ bí abuké mà lélẹ́yìí sọ pé I love you olùmọ̀kò jẹ kìí ṣe torí nǹkan kan ẹrú lè máa bọ̀ pé láwùjọ ibi tẹ́ ń gbé káti ẹ̀ mọ́ pé kinní kan kíyàwó ọmọ wulẹ̀ kọ́mọ́kó ń lọ ọjà kó wọn bá ní jíyàwó ẹni gbé àwọn ẹni tí máa wá kínní ìkí ẹ̀yìn abuké arákùnrin yìí ni wọn wá abuké ká ọwọ́ àtìtì kò rí ọwọ́ arántí pé baba aláwo ohun àkọ́kọ́ abuké ni baba ọwọ́ àlọ́ bá baba yìí gbàtọ́ lọ bá wọn ní àwọn baba ti jáde wọn ti forí jágbóògùn lọ wọn lọ jáwéjégbò níbo ó sì ti ma bi tí baba yìí ti ma lọ jáwéjégbò abiyamọ yìí lọ nínú mọ ọmọ bẹ́ẹ̀ sáfìmí lẹ ń kàn baba la láìpẹ́ yìí ọba lọ gbàtí ó débẹ̀ ọba baba títí ń jáwé títí ń jégbò àbò ní arákùnrin ọmọ àtọjọ mẹ́ta àti gbúrò yín ti pẹ́ kàásì nǹkan oníkòsí àti ńbẹ náà níjọ rìn so ńbẹ ló gbé mi wá bá yín lọ́tẹ̀ yìí kí ló dé mi bàbá nǹkan kan la nídìí ó ní kí ni nǹkan náà ó lè gun ẹ̀yìn abuké bàbá wa ó ronú lọ gbárí eegun ẹ̀yìn abuké àbò ti pé ó ní kò jù bá ń lọ bàbá níta wá náà nù bàbá bá ní nǹkan ńlá a máa rí ngbà míì ṣùgbọ́n kò sí nílẹ̀ báyìí yẹn ni pé spare part ní lọ́dọ̀ àwọn ọ̀daràn àwọn kébì nǹkan bá ṣe mọ́tò rẹ̀ àwọn àdúgbò kan àti láti ta spare part téèyàn ó ti rà sí kò sí tọ́jábọ́ lára mọ́tò táàrí mi rà sí bẹ́ẹ̀ náà ní ládùúgbò àwọn ọ̀daràn àwọn máa ta spare part àárẹ̀ èèyàn ni àwọn ọjọ́ orí ibú kan wà tí wọ́n ti ń ta spare part àárẹ̀ èèyàn wọ́n ní ẹgbẹ́ lẹ́ ń fẹ́ ní àbí tútù wọ́n lè ní kọ́ lọ wórí ajẹyọ̀ wa wọ́n ní bẹ́ẹ̀ orí ọmọ èèyàn tí wọ́n ń ta lórí àtẹ lásán kọ́ làwọn ọlọ́pàá máa pé ẹ sí búùtù mọ́tò yìí torí pé ń bẹ nú àwọn èèyàn tó ṣe pórí àwọn èèyàn làwọn ń kó ká wàlà hawla wàlà quwwata illa billah. bàbá yìí ó ní kọ́ máa pe onígbàdégbà pẹ̀lú ògbọ́ ọlọ́run báwọn bá ti rí àwọn ò fi sọwọ́ sí i wàrà eléyìí kọ́ yá là ń wà kò nídìí ká dàgbà sí i atún àtọ̀rẹ́ rẹ̀ tó ń jọ lọ bá bàbá yìí wọ́n kàn ra mú ni wọ́n ra babaláwo mú babaláwo kò ní nǹkan tí ó fi gba ara rẹ̀ lẹ̀ wọ́n ra mú ẹ dákun ẹ wá bá wa wò báwo ni ó ṣe rí láàyè ń ni wọ́n mú tàdátọ̀ bẹ́ẹ̀ ni wọ́n sì sá títí wọ́n fi rí pé àwọn yọ ike wọn bí tí wọ́n pa sínú wàlà hawla wàlà quwwata illa billah. sọ bẹ́ẹ̀ ni ṣetán yóò sọ pé ẹ lọ wá nǹkan báyìí wá iná láàfin ṣe nǹkan fún yín torí ẹ ọṣẹ ṣọ́ra láti fi wẹ̀ o àwọn ọṣẹ tí wọ́n kàn gún kínní kan fún wọn lọ fi wẹ̀ tó bá pé ewé ni wọ́n gún mọ́ tí wádìí sì fi hàn pẹ̀lú ewé bẹ́ẹ̀ tí ẹ bá fi ń wẹ̀ yìí máa ń ṣèyàn láǹfààní báyìí tí èsè ti dán kò sì burú àmọ́ pọ̀lọpọ̀ nínú àwọn ọṣẹ tí wọ́n máa gún àwọn nǹkan burúkú wọ́n máa gún mà wàláhì ìgbà mi wọ́n máa gún egun òkú mà ìgbà mi wọ́n lè kórí ọká orí ejò ni wọ́n gún mà
ẹ̀rí tí wọ́n máa sọ pé àbọ̀ wẹsẹ́ ni irú ọṣẹ wo tani ewu ọṣẹ lójoojúmọ́ ṣebí àwọn lux àbẹ́yẹn wẹ lux tẹ́ ẹ bá wẹ lux ṣebí àwọn imperial leather tẹ́ ẹ bá wẹ imperial leather ṣebí àwọn joy tẹ́ ẹ bá sì wẹ joy premium kọ́ ọ̀pọ̀lọpọ̀ ń wẹ̀ àmọ́rù ọṣẹ wo lẹ́yìn ń wẹ̀ tẹ́ fi pé àbọ̀ wẹsẹ́ ni tẹ́ ẹ pé ọṣẹ abàmì nìyẹn ìdán nìyẹn tọ́ ọ̀bá kan náà ni nínú rẹ̀ òun náà ní pé àwọn ṣayatin wọ́n máa ń tọrọ lọ́dọ̀ wọn nígbà míì ike kí wọ́n dáná kí wọ́n gúnyán oúnjẹ wo lóúnjẹ tó ga jù láwùjọ yín wọ́n lè pé yán ni ẹ wá gúnyán dáadáa kọ́dọ́sọ̀ kí ẹ wá ṣèbí òsíkísí kọ́dá kí ẹ wá pa ewúrẹ́ dúdú kí ẹ ṣe é kí ẹ gé ẹran rẹ̀ kọ́ńbọ́kọ́ńbọ́ bí orí ọmọ tuntun kí ẹ wá lọ gbé sórí ta mẹ́ta ta ni wọ́n lọ gbé fún yẹn ash-shaytanu rajim ash-shaytanu rajim wọ́n sì máa gbé lọ wọ́n ní bàbá ń ṣe ń gbé lọ kọ́ ọ máa súre bàbá ṣe fẹ́ kọjẹ́ iná ní kọ́ ọ máa wí bàbá ṣe fẹ́ kọjẹ́ ní dáadáa àbí bó ṣe fẹ́ kọjẹ́ fáwọn ọ̀tá rẹ̀ láì dá iná ní kọ́ ọ máa wí tó bá ti gbẹ́bọ kalẹ̀ ẹ̀rí kí wọ́n wá jíwò láàárọ̀ ọjọ́ kejì tó bá wá jíwò láàárọ̀ ọjọ́ kejì wọ́n wò tí ẹbọ dínkù àbí ò dínkù tẹ́bọ yẹn bá dínkù a jẹ́ pé Ṣẹ̀tánì ti gba ẹbọ nù. sọ eléyìí òní wọ́n ń pè ní idán ó túmọ̀ sí wípé ó ṣeéṣe kọjá pé ẹni tí ń pidán yẹn kọjá pé kò lẹ́sìn rárá ó sì ṣeéṣe kó pera rẹ̀ mùsùlùmí ó sì ṣeéṣe kó pera rẹ̀ yahudi ó sì ṣeéṣe kó pera rẹ̀ nasrani ẹbọ àṣàsí àti idán kò mẹ̀sìn gbogbo wọn ló máa ń ṣe. alimami ibn Qudama rahmatulahi alayhi nínú tírà rẹ̀ alkaafi fi fiqh imami ahmed ó ní tí wọ́n ń pè ní dán onani azaimu wa ruqa wa uqad tu'athiru fil abdani wal qulub ó ní àwọn nǹkan tá a máa pè lẹ́nu ni o bí ọ̀fọ̀ bí ògèdè bí àwísẹ olúgbòhùn àyájọ́ gbogbo tí wọ́n fẹnu pè yẹn àti tí wọ́n ń ta ní kókó tí wọ́n ń dè bí tíra bí ó ń dè bí àfọ́kù àdògán bí lọ sọ́sọ́kun bí lọ rì mọ́lẹ̀ ẹ̀sọ́ sínú sálángá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òrùka ni ìfúnpá ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tu'athiru fil abdan eléyìí tó máa ń lapa lára ara wal qulub ó sì máa ń lapa lára ọkàn ẹ̀rí kí wọ́n ṣàṣìyàn ẹni tó ti gbádùn yọba di pé ń sáré wọ́n ṣàṣìyàn ẹni tó ṣe pé ọmọ ti ń ṣe ọkàn ọba bẹ̀rẹ̀ sí dàrú ẹni tó ti nílàákàyè yọba di wèrè wọ́n ṣàṣìyàn ẹni tó ti mọ ibi tí ń lọ kò bá ní mọ ibi tí ń lọ mọ́ wọ́n ṣàṣìyàn ẹni tó ti rójútu ti ń ṣe kò bá ní rójútu rẹ̀ mọ́ wọ́n ṣàṣìyàn kódà gan ó lè ṣe sábàbí kì í sáré lásán ó lè jẹ́ kéèyàn kú wọ́n lè ṣàṣìyàn kéèyàn kú. wa yufarraqu bihi bayna al-mar'i wa zawjihi Ibn Qudama ó ní idán náà ní ó ní wọ́n máa fi ya ìyàwó àtọkọ rẹ̀ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú yín téèyàn bá wọlé rẹ̀ èèyàn ní mọ̀ tí ìyàwó ṣe síyàn láì dá ìyàwó kò ní mọ̀ tọkọ ṣe sóun láì dá ẹ kàn rí pé ń bínú rẹ̀ ni òun náà kàn rí pé ń kórìíra yín ni. sọ oníkàlùkù yóò àmọ̀ ṣèṣe pé bàbá lè tán tán bí pinya bá dé kò sí wàhálà ń bẹ́ẹ̀ yóò máa béèrè pé kí ni mo ṣe tí idán bá mú òun kí ni mo ṣe sí òsí bàbá alágbájá gbogbo ntóbìnrin máa ṣe tí máa fi gbà yìí tí máa fi gbẹ̀yẹ lọ́dọ̀ ọkọ ni wọ́n máa ṣe wọ́n kàn rí pé ń rùn sí ọ náà ni ó fi lọ́fíńdà sára ó sọ pé ta ló so lọ́fíńdà irun so. wọ́n ṣí yàrá sílẹ̀ wọ́n ṣí atẹ́gùn sílẹ̀ ń wọlé atẹ́gùn tó dá ń wọlé ó sọ pé bó ni yàrá ṣe ń rùn báyìí yàrá ọ̀run ó dájú pé gbégbé pamọ́ sábẹ́ bẹ́ẹ̀dì ni o mi gbégbé pamọ́ sábẹ́ bẹ́ẹ̀dì báwo ọkọ mi pé kí ni ọkọ rẹ kí ni dákùnrin àbí jókòjọ́ onímọ̀ yìí pé wọ́n ti sàsóhun wọ́n máa wọ́ ọ̀nà láti darí òun àtìyàwó rẹ̀ rú fẹlẹ́ yìí ń bẹ́nu tí dá máa ń ṣe ìgbà míì ó máa ń sọ yẹn dẹni tí ó fẹ́ dọ́dọ̀ ìyàwó rẹ̀ tí ò ní lè débẹ̀
ọmọ òkè bí kọ́ lọ bá yọkọ̀ tó sọ ọmọ òkè kọ́ padà tá a ní kí ló ń pò ń jama subhanallah gbèrò eléyìí máa ń ṣẹlẹ̀ ẹlòmíì wọ́n sì sàásì tẹ́kí alẹ́ ẹjọ́ tó fẹ́ yàwó tẹ̀yẹ kí ìdí rẹ̀ kó lé dáadáa sí ìyàwó rẹ̀ ìdí ọba rọ̀ yọ ọ̀rọ̀ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ kí ló dé wàláì kò yé mi náà abẹ́ ìgbádùn ní ìmọ̀ ilé tẹ́lẹ̀ o la hawla wala quwwata illa billah ọlọ́dà kò má dojú tì á because tọ́ ọba ti lè ṣubú wó lulẹ̀ ńjọ́ ń bídìí rẹ̀ lé lẹ́yìn rẹ̀ ìyàwó ọmọ ọkọ artificial ni abẹ́ mọ̀ bẹ́ẹ̀ ó lè lágùnmu kágùnmu kan lọ́ọ́ lò so irú rẹ̀ máa ń ṣẹlẹ̀ tẹ́ kí wọ́n di ọkùnrin mú kò ní lè súnmọ́ ìyàwó rẹ̀ so eléyìí Ibn Qudama ó ní gbogbo ẹ̀ inú dán ni wọ́n ń pè ó lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn èèyàn máa pè dán wọ́n sì máa fi dá dábìrà àmọ́ wọ́n máa sọ fún yín pé àwọn èso pè dán àwọn èso pè dán ìmọ̀ yín ló kúrú lẹ́fí ń pẹ̀lú àwọn ló pè dán ẹ dákun báwo ni màá wá ṣe kúrú wọ́n sọ yìí pé sẹ́ẹ̀ máa ti ń jẹ́ alkarama karama làwọn ń ṣe karama làwọn ń ṣe sẹ́ẹ̀ máa kọ́kọ́lọ́pọ̀ pìdán ìní ọmọ ayọ sáwọn èèyàn láwòrán olùmọ̀ ó lè máa wọ agbádá funfun gbogbo gbà fìlà funfun bàtà funfun yóò tún wá fi tẹ̀sùbá funfun sọ́wọ́ gẹ́gẹ́ bí wọ́n ti máa ṣe tá a máa kó tẹ̀sùbá ká àwọn èèyàn máa wá pè lẹ́ni ọlọ́run wal-hal annahu min awliya ash-shaytan nígbà tó sì jẹ́ pọ̀ kan náà àwọn èèyàn ṣaitan nínú. ó ṣeéṣe ńgbà míì kẹlómi ò pidán nínú wa kọ́ yẹ pé ńgbà tó jò ń rọ̀ omi òjò ọ̀kan aṣọ rẹ̀ á ń bọ̀sibọ́sí paṣọ òtútù. ó ṣeéṣe ẹlòmíì nínú wa ó lè hàn kínní kan sí ara pépà kan gbà tó wá hàn kan yẹn sára pépà yọ wá ní kí wọ́n dáná ńgbà tí wọ́n bá dáná wọ́n wá gbé pépà yẹn wọ́n gbé lórí iná kábọ̀ nǹkan wà tí wọ́n máa ń lò bẹ́ẹ̀ yẹn o kábọ̀ wà tí wọ́n máa ń lò báwọn yóò wá hàn kínní kan sí i yóò wá gbé lórí iná yóò wá ní kí wọ́n gbé kòkò lé orí pépà yẹn kí wọ́n daṣu sínú kòkò yẹn àtomi iṣu ó sì jiná yóò jiná yóò rọ̀ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ wọ́n sì tún mú pépà kúrò lórí iná lálàáfíà nínú kàrámà tọ́lọ̀ ń ṣe fáwọn nù wọ́n ń bínú àwọn ni torí kàrámà tọ́lọ̀ kàrámà ó wá lélẹ́yìn òpè náà bastard bẹ́ẹ̀ náà lẹ́lòmíì ó lè máa rìn kọ́ máa rìn lórí omi èyí wá tẹ̀lé àní bàbá ibi tí a máa ń lọ omi máa ní sáàtì máa tẹ̀lé mi ṣé omi mú aṣọ tiẹ̀ bẹ́ẹ̀ ni orí ò tí wà sọ́là wọ́n máa sọ pé ò tí wà sọ́là wo ò tí wà sọ́là torí pé kí ni idán lòun ṣe wọ́n máa ń try láti ṣerú nǹkan lójú àwọn èèyàn kan so that ẹ̀yin lẹ́wàá di ẹni tí wọ́n máa polongo wọn pé nǹkan bẹ lọ́dọ̀ bàbá wọ́n lè pé níjọ́ kan mọ́tò gbé bàbá yẹn lọ bírèkì bá já bàbá sì ti múná lọ lẹ́yìn ọkọ̀ ó ti sùn so dírẹ́fà ò sì fẹ́ jí bàbá nígbà tó yá ni wọ́n máa ní tọ́ á padà sọ fún bàbá ni o kéèyàn lè mọ kò téèyàn wá o wọ́n máa sọ fún bàbá bírèkì máa ti já àwọn náà ń já lọ ni bí bàbá ṣe tari wá ní kí mọ́tò dúró mọ́tò bá dúró irọ́ lásán bí o lè ṣe fẹ́ dúró bẹ́ẹ̀ bírèkì ló ń bàbá ni gbogbo irú àwọn kan wọ́n yẹn ẹ̀rì tí wọ́n máa ṣẹlẹ̀ tí wọ́n máa sọ fún yín pé eléyìí karama ni kìí ṣe dán nítorí fi lè jẹ́ karama kò ní ẹnikẹ́ni tí nǹkan yẹn ṣẹlẹ̀ lọ́wọ́ rẹ̀ kọjá ẹni ọlọ́n tí ń tẹ̀lé sunna anabi Muhammad sallallahu alayhi wa sallam ẹ ò jẹ́ ẹni ọlọ́n èyí tẹ̀lé sunna bó ni karama sì wá fẹ́ ṣẹlẹ̀ lọ́wọ́ rẹ̀ kò lè ṣẹlẹ̀ rárá pọ̀lùkọ́ yìí náà sì fura ọ̀pọ̀lọpọ̀ ń ṣe tọ̀ríkọ̀ wọ́n sì lọ gbọ́wọ́ lọ́dọ̀ ṣéwù wọn pẹ̀lú ẹ̀mí pé àwọn fẹ́ di kíni àwọn fẹ́ di wàlí tí ó ní karama kókó ń tọ́ à ń bẹ̀nu yàtọ̀ sí pé ṣéwù yóò kó àwọn àlìjáná ọjọ́ gbé dàlùkìyàmà àwọn sì fẹ́ ní kíni àwọn fẹ́ ní karama láyé ń bì. báwo la sì fẹ́ ṣe yàtọ̀ láàrin idán àti mọ́jísà àti karama àkọ́kọ́ ní ká dìímú
gẹ́gẹ́ bí n ta ti ṣàlàyé síwájú idán kìí ṣàdédé ṣẹlẹ̀ àyàfi kó jẹ́ pé èèyàn ṣe nǹkan kan olùkọ́ ẹgẹ́ tiẹ̀ idán kò ní ṣàdédé ṣẹlẹ̀ àfi kí ìwọ kọ́kọ́ ṣe nǹkan kan síwájú idán ò ní ṣẹlẹ̀ àfi kó o ṣe àṣàsí ọ̀sà nǹkan kan ó lè jẹ́ pé ọ̀sà ní gbólóhùn bí kéèyàn pọ̀fọ̀ bí kéèyàn pọ́gèdè bí kéèyàn wí àwísẹ́ àfọ̀sẹ́ àyájọ́ nǹkan kan ṣá jáde lẹ́nu rẹ̀ ná ìdánù. bákan náà ó ṣe é ṣe kó jẹ́ pé ẹ pa nǹkan pọ̀ mọ́ nǹkan kí n tẹ́ ń fẹ́ ń kó tó rìsọ́ọ̀tì sí kí ni wọ́n ń pè lẹ́yìn ìdán. torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹ máa rí wọn gbogbo gbà nísọ àwọn lẹ́kulẹ́já orí kìnnìkan làwọn wá ẹsẹ̀ kìnnìkan làwọn wá kìnnìkan làwọn wá kìnnìkan làwọn ń tọrọ àwọn fẹ́ ra nǹkan kan ni àwọn fẹ́ kẹ́ bá wọn wá ni kí ni wọ́n fẹ́ ṣe yẹn wọ́n fẹ́ ṣe àṣàṣì ní tí wọ́n fi ṣàṣàṣì ni wọ́n ń wá òní ó rìsọ́ọ̀tì sí kíni ìdán. ìdán kìí ṣàdédé ṣẹlẹ̀ láì wí nǹkan kan lẹ́nu ìdán kìí ṣàdédé ṣẹlẹ̀ láì ṣe nǹkan kan níṣẹ́. eléyìí òun ló máa ń jẹ́ kí òpìdán kó rí nítorí fẹ́ ṣe ṣe. lákèjúwe ìwọ àtẹnìkan jàjà ẹjọ ní gbólóhùn aṣọ ọwọ́ ló ń fún ọ lọ́jọ́ méje ó ló ń fún ọ lọ́jọ́ méje ọjọ́ méje ó pẹ́ púpọ̀ náà àbẹ́yìn náà rí ọjọ́ méje ó pẹ́ púpọ̀ torí ọjọ́ méje ó túmọ̀ sí ọjọ́ méje òru méje ọjọ́ méje òru méje ó pẹ́ ìdí tó fi fún ọ lọ́jọ́ méje ni pé ń wò pé àwọn oògùn táwọn sà àbí òye ọ àwọn táwọn bẹ̀ lọ́wọ́ ẹ̀ lórí rẹ̀ ọjọ́ méje wọ́n parí iṣẹ́ tiẹ̀ bẹ́ẹ̀ ni dánrí bí dán ti ṣe rí ti ẹnu ẹ̀rí pé ọ̀rọ̀ máa dágbà fún ọ òun fún ọjọ́ mẹ́ta òun fún wákàtí mẹ́ta àmọ́ kí lẹ́sẹ̀kẹsẹ̀ idán sábà jẹ́ bẹ́ẹ̀ yọ dágbà kan náà ni torí pé wọ́n nídìí láti ṣe kíni láti ṣe àwọn nǹkan kan kí nǹkan kan tí wọ́n ń fẹ́ kó tó bọ́ sí i ẹ̀rí pẹ́ lómi ọ̀sán pé lọ́ọ́ yàgbẹ́ kú lé lọ́ọ́ yàgbẹ́ kú àbúrò délé ná àbúrò délé ná ṣe bíbẹ́ ló ti yẹ kó mọ yàgbẹ́ kó fi yàgbẹ́ kú nítorí pé ìdán ni nǹkan tó ń wò ṣe ó nídìí that distance tí ìdán yẹn tí ó fi jẹ́ pé yọ ọmọ ṣe ṣùgbọ́n nǹkan tí wọ́n ń pè ní karama kò bùkátà kó sọ̀rọ̀ ìyàtọ̀ tẹ́rì nù kò bùkátà kó sọ̀rọ̀ kò sì bùkátà kó ṣe nǹkan kan kódà tó bá ṣẹlẹ̀ ìwọ́gùn onímọ̀ kó ṣẹlẹ̀ níta ń pè karama kò ní mà kó ṣẹlẹ̀ ní wàhálà ra wọ́n kàn sọ pé baba lẹ́ẹ̀kan ẹ mọ̀ sẹ́bí gbàjẹ́ fẹ́ jókòó ẹrù pákòtì mẹ́mẹ́ kò sákòtì ń bẹ ọlọ́run lọ́mọ tó gbé yín dúró lónà bá ní subhanallah wàláhì èmi náà mọ̀ pé nǹkan kan gbé mi dúró. sọ eléyìí ni wọ́n ń pè ní kíni alikarama. ó ṣeéṣe kọjá yìí pé èèyàn fẹ́ wọ mọ́tò ibi tó wà rò pé ń gbẹ́sẹ̀ lé àṣẹnú atẹ́gùn ni láwọn yẹn ti náà bàbá yìí ó gbé nǹkan kan sì mú ẹsẹ̀ rẹ̀ dúró sì wọlé. la hawla wala quwwata illa billah irú bí mọ́tò ṣe máa sáré gbéyàn lẹ́kọ̀ọ́ àsátẹ́gùn ló gbẹ́sẹ̀ lé gbogbo yẹn sọ pé bàbá yìí tó bá jábọ́ lónìí ó parí nù. ó ń gan rò yí pé bóyá ó ní mọ́tò yẹn ní àtẹ̀gùn ọkọ̀ ní àtẹ̀wọlé lónìí àsìkò ní nǹkan kan òun náà mọ́ tó gbẹ́sẹ̀ rẹ̀ dùn gbà. lónà bá mọ́ ni Ọlọ́run mo dúpẹ́ tó gbà mí o kì í sì dandan kọ́ ọ mọ̀ pé kàràmà ṣẹlẹ̀ sí ọ ìwọ gan alára ká tó wá pé ó ti kọ́kọ́ fọ́nù lẹ̀ kí wọ́n á lọ ṣe tó fi ṣẹlẹ̀ wàláhì Ọlọ́run nìkan lọ́mọ Ọlọ́run ló ṣe níjà ń pè ń kàràmà nù bẹ́ẹ̀ gẹ́lẹ́ ìní mọ́jísà rí mọ́jísà tọ́lọ́ máa ń ṣe fáwọn ànábì lọ́lọ́ máa ń ṣe mọ́jísà fún kàràmà gbogbo ẹni Ọlọ́run tí máa ń tẹ̀lé ta ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó lè ṣẹlẹ̀ lọ́wọ́ rẹ̀ àmọ́ wò ní mà pé nǹkan kan ṣẹlẹ̀ à ń bọ̀sibọ́sí pé ó ti ṣàdéhùn rẹ̀ ó sì ní mà pé nǹkan kan ṣẹlẹ̀ à ń bọ̀sibọ́sí pé ọmọ ti jánu. ṣùgbọ́n mọ́jísà bẹ́ẹ̀ náà ní máa ṣẹlẹ̀ sáwọn ànábì Ọlọ́run àmọ́ tó bá ṣẹlẹ̀ ìyàtọ̀ rẹ̀ pẹ̀lú karama ni pé tànàbí bá rí i pé nǹkan bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ ànábì ó wá sọ fún wọn pé èyí tọ́lọ̀ ní kó ṣẹlẹ̀ yìí o àmì pànàbí Ọlọ́run ní mí sí yín o tẹ́ ẹ bá pè yín sànàbí Ọlọ́run ẹ̀yin náà ṣerú ẹ̀ kárí gẹ́gẹ́ bí òṣè sómi tómi díẹ̀ wá wà tànàbí sallallahu alaihi wasallam wá ní kí wọ́n gbé wá
anabi wa kọ́wọ́ bọ́nú omi yẹn tómi wa bẹ̀rẹ̀ sí ní sun gba àárín àwọn ọmọ àka anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tí gbogbo èèyàn sì wá ń gbà nínú omi yẹn tí wọ́n ń lò ẹni tó fẹ́ mumu ẹni tó fẹ́ fi sàlùwàlá bóòlù ẹ̀ tó ń jọ náà ọ̀là pọ̀ jọjọ bẹ́ẹ̀ ni sàbẹ̀ yìí sọ. ìwọ ní kìí sànàbí Ọlọ́run ọlọ́nàbí Muhammad sallallahu alayhi wa sallam kìí sànàbí Ọlọ́run ọ̀dà ìwọ náà dákun kọ́ bomi kọ́ yọwọ́ rẹ jáde nǹkan kan ò ní jáde lọ́wọ́ rẹ sí ọ. so bẹ́ẹ̀ làwọn ànábì Ọlọ́run tí mọ́jísà bá ṣẹlẹ̀ àwọn pe àwọn èèyàn níjà ìtẹ́ ẹ bá nìyẹn sànàbí Ọlọ́run ẹ̀yin náà ṣerú ní tọ́lọ́wọ́n bá ní kó ṣẹlẹ̀ yìí. àṣepé àti mọ Idan nìsín àbá rí bẹ́ẹ̀ ìwọ àtẹnikẹ́jọ ní gbólóhùn aṣọ wọ́n wá wò pé ṣéwù ni wọ́n wò pé ṣéwù Islam ni ọ̀ wá mọ̀ pé ṣéwù sẹ́hìr ọ̀ mọ̀ pé ṣéwù òpìdán ni so wọ́n wá ní kọ́ lọ bẹ́ẹ̀lẹ́ nígbà tó wá délé rẹ̀ wọ́n á pé bàbá ẹ má bínú ẹ má ṣe kíni wá ní sórí bó ṣe jókòó yìí kò sí tí ń lè ṣe fún ọ mo lè sọ ọ́ di ìkókò tó o bá sì sọ̀rọ̀ mo lè sọ ọ́ dọ̀pọ̀lọ́ so ẹ dákun sẹ́wọ̀n kí n títí sọ jáde ó túmọ̀ sí pé kí ló fẹ́ ṣe ìdán torí pé tó bá ti mọ tó ń wò ṣe síwájú kó tó sọ̀rọ̀ kí ló fẹ́ ṣe ó fẹ́ pidán ẹnìkan wá ní rárá ntí bàbá ń sọ kìí ṣe dán torí karama ni ẹni tó ṣe karama gan òun náà mọ̀ pé yóò ṣẹlẹ̀ gbọ́wọ́ òun ọlọ́run fẹ́ gbèjà tiẹ̀ nítorí pé wọ́n dójú tì ọ́ ọlọ́run á sọ tá a rẹ̀ dọ̀pọ̀lọ́ kí ni wọ́n ṣe ń bẹ̀ ó ṣe nǹkankan so ṣùgbọ́n wọn lọ sọ fún yẹn ní ìsìn pé tó bá wù mí mo lè sọ ọ́ dọ̀pọ̀lọ́ tó bá sì wù mí mo lè sọ ọ́ dálábàáhùn tó bá sì wù mí mo lè ní kọ́ máa rìn lọ kọ́ máa rìn ká kọ́ jẹ́ lọ kí ló fẹ́ ṣe yẹn ìdán wọ́n á jẹ́ pé lè má mu tìyín ló lérí sí yín bẹ́ẹ̀ àánú yín ṣe mí ni o torí tí ì bá ṣàánú yín tó ṣe mí mo sì ronú kúnlẹ̀ abiyamọ ìgbà pé kẹ́ ẹ jẹ́ lọ́ní ó túmọ̀ sí pé kínú babaláwo nìyẹn bọ̀rọ̀kọ́ àti ń gẹ̀ẹ́tì yàtọ̀ láàrin idán àti karama ṣẹlẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́ mbẹ́ o ǹjẹ́ imaamu al-haramayn al-juwayni rahimahullah ó ní ẹnu olùmọ̀ islam lápapọ̀ wọn kò anna sihra la yadharu illa min fasiq ẹnì kí sàṣàṣì kì í pidán àfi kó jẹ́ pòkì yẹn ni kí gbogbo pidán pòkì ni wọn ẹnì kò lè rí dán pa ẹnì kò lè máa ṣiṣẹ́ à ń pidán ẹnì kò lè máa ṣiṣẹ́ àṣàṣì àfi kó jẹ́ kí ni pòkì lẹni tó ti takò tọlọ́run tí ò ka tọlọ́run kún kankan síbẹ̀ sírí nínú tá a ti sọ síwájú idán kì í sábà ṣeéṣe àfi gbọ́wọ́ àwọn èèyàn bú. wa anna al-karamata la tadhharu ala fasiqin karamo sì lè ṣẹlẹ̀ gbọ́wọ́ pòkì abẹ́gẹ́ tiẹ̀ karamo lè ṣẹlẹ̀ gbọ́wọ́ pòkì ọ̀rọ̀ yìí al-Hafiz ibn Hajar àwọn ni wọ́n sọ fún wa nínú Fathul Bari àwọn al-Mu'tazila àti Abubakar Razi al-Jassas nínú àwọn olùmọ̀ Hanafiya tó ṣe tírà tá ń pè ní Ahkam al-Qur'an lil-Jassas àti Abu Ja'far al-Istarabadhi bákan náà al-Imam al-Baghawi nínú àwọn Shafi'iyya wọn ní gbogbo náà ti Asasi irọ́ lásán ni o irọ́ lásán ni àti pé kò sódodo kan nínú idán èèyàn kan máa wò pé nǹkan kan rí bẹ́ẹ̀ ni kò sì rí bẹ́ẹ̀ àwọn òpìdán kan máa tàyàn jẹ ni ẹ máa rí nǹkan bígbà tí ń rìn kò rìn ẹ máa rí bígbà tó ń lọ fi nǹkan ṣèyàn kò sí nǹkan kan àwọn sọ pé bẹ́ẹ̀ ni gbogbo dán rí àti pé idán wọn ni wọn ò lè ṣàṣìyàn kó kò nira báyàn àyàfi kí òpìdán kó fún yàn níwọ jẹ sẹ́sì máa pé wọ téèyàn bá jẹ poison yóò ṣèyàn léṣe tó sẹ́sì máa pé léèyàn nídìí dán poison náà máa ti dà sínú tíì fún ọ tiẹ̀ bọ́ ọ̀nù àbí kó sì jẹ́ pé ọrọ̀ ìfínsí ọmú kéléyìn kó ní ọ lára apá kan nínú àwọn Hanafiya àwọn náà sọ bẹ́ẹ̀ àwọn sọ pé òpìdán kò lè dá fidán ṣèyàn ní àìdá kò sì lè dá fidán yí nǹkan kan padà kò lè sọ pọ̀pá kó sọ dejò kò lè sọ ejò kó sọ di pọ̀pá kò sì lè sọ yẹn di kẹ́tẹ́kẹ́tẹ́ kò sì lè sọ kẹ́tẹ́kẹ́tẹ́ déyàn
bẹ́ẹ̀ làwọn sọ ṣùgbọ́n àwọn ahlu sunna àwọn tó pọ̀jù nínú ahlu sunna àwọn sọ yìí pé oríṣi méjì ni idán pín sí o idán kan wà tó jẹ́ ẹ̀tànjẹ lóòótọ́ ẹ̀tànjẹ lásán ìṣẹ̀rùbàyàn lásán ìdálóró papọ̀ mọ́sàpà lásán ni ìmàmú yẹn rí nǹkan pé bẹ́ẹ̀ lórí tí ó sì rí bẹ́ẹ̀ ni wọ́n lélẹ̀ yẹn irọ́ lásán ni eléyìí wà kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ ìgbà míì ní tí wọ́n sì fi pé dáhùn nǹkan kan ni wọ́n lò ní tí wọ́n lò yẹn téèyàn bá mọ́rú rẹ̀ lò yẹn lè lò ó sọ àmọ́ náà yọ kúrò nínú pé dání kò yọ kúrò nínú pé ìdání bí nísìn wọ́n sun yín lójú gbàtà wọ́n sun yín lójú ẹ̀ wọ́n á rí nǹkan yàtọ̀ sí bó ti ṣe rí wọ́n sun yín lójú wọ́n á mọ̀ bẹ́ẹ̀ ọbẹ̀ yẹn bí sẹ́nsẹ́ ni o gbàtẹ́yìn bá ń wò ẹgbẹ́ kẹrẹ̀ nígbè gbà o tẹ́yìn bá wà ń wò ẹ mọ̀ wá rí i pé ó kìbọnú mú ó jáde ní pakọ́ rẹ̀ láti pakọ́ ó tún jáde mú pé nǹkan mọ̀ ń bẹ o yóò rí i pé akarabadabra lẹ́yìn wá pé agbára nìyẹn tó yẹ kí tí ẹ̀yin náà bá mọ bẹ́ẹ̀ ṣe lè lo ìṣújú fáwọn èèyàn ẹ̀yin náà lè ṣe so líle sẹ́yìn kò yọ kúrò nínú dán o idán náà lò náà irú eléyìí òun náà ni àwọn òpìdán ètí Fir'auna kójọ fún anabi Musa alayhi salam ṣebí idán lò náà pé pọ̀pọ̀ anabi Musa idán ló pe ọwọ́ anabi Musa tí anabi Musa kìbọ̀ abíyá tọ́mọ́lẹ́gbò bí òrùn ó rò pé dání iná ni Ọlọ́run bá sọ nípa àwọn òpìdán àwọn Fir'auna nígbà táwọn náà da pọ̀pọ̀ ọwọ́ wọn sílẹ̀ oníkókó sọ kókó lẹ̀ oníkálukú ṣe tiẹ̀ Ọlọ́run ní saharu a'yuna an-nasi wastarhabuhum wa ja'u bi sihrin 'azim Ọlọ́run ní wọ́n dán ojú àwọn èèyàn wọ́n dẹ́rù àwọn èèyàn torí àwọn sọ pé nǹkan méjì ìnirú dátọ́ jẹ́rọ́ ní máa dúró lé lórí òun náà ní sihirul a'yun wastirhabun nas ojú rẹ̀ ni wọ́n rí sáàsì ọmọ wa rí nǹkan tí ó ṣẹlẹ̀ pọ̀ ṣẹlẹ̀ bí ẹni tí ó fi hàn yín pé òun yọ ìfun jáde nínú òun gbà tó ń yọ ìfun òun jáde nínú òun sì kó dà sínú kòkò gbà tó ń kó dà sínú kòkò ó sì tún sí kòkò ẹ̀ tún rí ìfúnnu rẹ̀ mọ́ ó dán ojú wa ni ojú wa lórí mú so nítorí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹnìkan ṣerú rẹ̀ níbi tí Ibn Taymiyyah wà Ibn Taymiyyah ó lòun máa ń téèyàn lè ṣe tó fi jẹ́ pé gbogbo ohun tí ń ṣe yìí èèyàn ò rí bó ti ṣe ń ṣe lódodo irọ́ ti ń pa àwọn yòókù ń bẹ̀ kí Ayatul Kursi ẹnìkan ló ń ka àwọn òrì nígbà tó pé mánì rẹ̀ ọ̀lágbà tí mánì rẹ̀ bá lágbára ó rí nǹkan tó ṣe gangan ó rí pé ẹgbẹ́ ẹ̀kẹ́ni ń gbé ọ̀bẹ gbà èyí wá ṣe bó kìbọ̀ pàkọ́ ọyọ mú ó tó irú mú wo kó tí kémi ọba kìbọ̀. sẹ́yìn kí tẹ́ bá wá ọ̀bẹ alásòro tó mú lójú méjèèjì kẹ́ ẹ gbégbá nu mú rẹ̀ kó tó rọ́nà lọ gbogbo mú ti rẹ́ dànù. so nítorí de eléyìí ọlọ́wọ́n bá nígbà tí àwọn òpìdán Fir'auna tí wọ́n dá nǹkan wọn lẹ̀ saharu a'yunan nas wọ́n dán ojú àwọn èèyàn ò ríran má ọ̀tọ̀ ní tí wọ́n rí wastarhabuhum wọ́n sẹ́rù bá wọn wa ja'u bi sihrin 'azim ọlọ́ni wọ́n mú idán ńlá wá tó ń ti pé ẹ̀tànjẹ ni idán lọ́lọ́run pè so idán alákọ̀ọ́kọ́ nù ẹ̀tànjẹ lásán lòun ẹ̀tànjẹ lásán lọ́lọ́run bá pè oríṣi kejì òun náà lè tọ́ jẹ́ òdodo tẹ́kí tó máa sàásì ọ yóò mọ ọ tí wọ́n bá ṣe yóò jẹ o bẹ́ẹ̀ ni alùsùnà sọ ó lè ṣe lára ó lè ṣe lára ọpọlọ ó lè ṣe lára ọkàn eléyìí òdodo náà ló náà tálákọ̀ọ́kọ́ wà tó jẹ́ rọ́ ẹlẹ́ẹ̀kejì wà tó jẹ́ òdodo torí ẹ̀ tó wá sọ yìí pé wọ́n sàṣì ọ wò njẹ́ yẹn sì fi máa wá sọ ìwé ṣe wọ́n á ní wọ́n sàṣì ọ lọ́ba mú ọgbẹ́n ẹnu kó bọ́ dèbẹ̀rẹ̀ anabi Hud alayhi salam àsìkò táwọn èèyàn rẹ̀ sọ fún tó ń sọ fún yín pé níta àròpọ̀ sí ọ àbí òye ọ òun náà nípa àwọn òòṣà wa tó ń bẹnu àtẹ́lù wọ́n ti dáwọ́ jọ lé ọ lórí àwọn ló fẹ́ da orí rẹ rú
ọmọ kò tí ń ṣe wèrè báyìí anabi Hud alayhi salam ó ní kò yé yín àtẹ̀yìn àti àwọn òsàn ẹjọ́ lẹ̀dí àpòpọ̀ kẹrànra yín lọ́wọ́ kẹ́ ẹ wá jọ sàsími kẹ́ ẹ dojú ọ̀fà yín kọ́ mi. wakiduni jami'an thumma la tunzirun gbogbo yín ẹ sàsími ẹ dẹ́tẹ̀ sí mi ẹ má wulẹ̀ dúró torí kọ́ mọ́ bàjẹ́ pé ńgbọ́ bá bàjẹ́ ń ra ẹnìkan múnú yín o ẹ má lọ mi lára ẹ má bá sì kó jẹ́ o. ó ní ṣùgbọ́n mi ò inni tawakkaltu ala Allah ọlọ́run lèmi bá dúró ṣé wọ́n wá bọ́lọ̀ ń dúró ń tiẹ̀ sọ̀ká ìbọ́lọ̀ ń dúró iná ló ti kẹ́nìkan sọ pọ́ gbà ẹ̀wọ̀n ẹ̀yìn ẹlẹ́bẹ̀ sí wọ́n ra àwọn bàbá wọ́n tún ra àwọn màmá ìdákùn ẹ̀ bá wa bẹ́ o kò pé méjì lọ́wọ́ wa o ó sì ti ní yóò rí o yóò gbà o pọ̀ ọ̀sẹ̀ bá lẹ́sẹ̀gùn ti lóyún ààrẹ agbọ́mọ́là ti lóyún amọ́mọ́ sórí ibú tún ti rí wọ́n wá ń bọ̀ yẹn lẹ́bẹ̀ẹ́ sí i nítorí pé innaka la tatawakkal ala Allah torí pé wọ́n bọ́lọ̀ ń dúró ni torí tó bá bọ́lọ̀ ń dúró àṣetọ́ni ń lérí ó lò wọ́n bọ́lọ̀ ń jà sẹ́wọ̀n pé àti ṣubú rẹ̀ àsìkò rẹ̀ ló tó walakin ìwọ sọ pọ́lọ́pàá tí ọmọ ọlọ́run kẹ̀tì wẹ̀wù ìwọ gẹ́gẹ́ bí ọlọ́run ọ bọ́lọ̀ ń dúró ni lódodo tó bá bọ́lọ̀ ń dúró lódodo tó ń pè lójú méjèèjì lódodo ọlọ́run bó mú ọ ṣẹ́gun ọ̀tá rẹ̀ torí ẹ̀ báyìí òdodo ni o wọ́n lè sàṣì ọkọ mú ọ o abọ́ gbọ́ntọ́lọ́ ń sọ náà alukur'ani nínú àyà 22 ọlọ́ni fa yata'allamuna minhuma ma yufarriquna bihi bayna al-mar'i wa zawjihi wọ́n máa kọ́ lọ́dọ̀ àwọn màláíkà yẹn ohun tí wọ́n máa fi dàrin ọkọ àtìyàwó rú kì í wá ṣẹ bóun wọn sì wá ráàrin wọn dàrú àbí òye wa pàtó wá sọ pé kò sẹ́nìkan tó lè sàṣìwọ́ bóun wọn sì wá ń rí dán fi dàrin ọkọ àtìyàwó rú alukurani ló sì ń sọ eléyìí fún wa ọlọ́run bá sì tún sọ pé wa ma hum bidarrina bihi min ahadin illa bi idhnillah bó tilẹ̀ jẹ́ pé wọn ò lè fàṣàṣì wọn ò lè fi ní ẹnì kankan lára àyàfi pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ẹnì kan ò lè fi àṣàṣì fi ní ẹnì kankan lára àyàfi pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tọ́lọ́run bá fi yọ̀ǹda sí ó lè ní ọ lára torí ẹ̀ làálùsùn náà fi sọ pé ọ̀nbẹ o bákan náà ẹ̀ríkẹ́ nínú alukur'an Ọlọ́run sọ kul a'udhu bi rabbil falaq kul a'udhu bi rabbin nas sọ kalẹ̀ nínú suratul falaq ẹ̀rí kọ́ lọ́wọ́ ni wa min sharri naffathati fil 'uqad mo tún sáàdì wọ́ Ọlọ́run níbi aburú àwọn òpìdán tó ṣe pé wọ́n máa tutọ́ sára tí wọ́n ń ta ní kókó tó pìdán bá ń ṣàṣìyàn wọ́n lè jẹ́ pé wọ́n máa ta okùn ní kókó kó rí fún báyìí kó tún rí báyìí kó tún rí báyìí kó tún bàjẹ́ báyìí káyé rẹ̀ orúurú rárá kọ́ rárá rúurú kọ́mọ́rojútu ọ̀rọ̀ rẹ̀ kágbá kó o ṣe kádàáwó ọba àìrójú àìráyè wọ́n máa ṣírò gbogbo ẹ̀ fún bẹ́ẹ̀ tómátì wa ń ta kókó kan báyìí wọ́n tutọ́ sí pé kó ṣẹ́ yóò sì ṣẹ́ tómátì ta míì kó ṣẹ́ yóò sì ṣẹ́ bẹ́ẹ̀ wọ́n máa sọ tómátì ta kókó míì kó ṣẹ́ yóò sì ṣẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ta títí kókó yẹn ó fi dé ibi tí wọ́n fẹ́ ọlọ́ni ẹ sáàdì wọn tí kì í bá wa ṣẹ kí ni túmọ̀ ọlọ́ni kẹ́ ẹ sáàdì òun níbi aburú wọn kí ni túmọ̀ min sharri naffathati fil 'uqad ọlọ́run àwa tún sáàdì rẹ o níbi aburú àwọn òpìdán tó ṣe pé ńgbà tí wọ́n bá ń súre aburú wọ́n máa ta ní kókó wọ́n sì máa tutọ́ sí i torí ẹ̀ tí ó bá jẹ́ pé ń ṣẹ báwo wá lọ́lọ́run ṣe ní ká sáàdì òun níbi aburú yìí nígbà míì nígbà táwọn òpìdá bá ń ta nǹkan kókó yẹn wọ́n lè wá ọ̀nà láti wá ìgbẹ́ rẹ̀ torí ẹ̀ má sùn síbi téèyàn ó rí o má yàgbẹ́ síbi táwọn yóò ti rí wọ́n tó lọ má yàgbẹ́ sórí pápá kò burúkú yàgbẹ́ sí pápá o bàtà àbá nílé ìgbọ̀nsẹ̀ o ẹ̀ kí láyé anabi sallallahu alayhi wa sallam wọ́n yàgbẹ́ sí pápá náà ni ṣùgbọ́n wọ́n máa ń rìn jìnnà síbi tẹ́nìkan kò ní ti rí wọn ti yàgbẹ́ síbi tẹ́nìkan kò ní ti dàgbẹ́ tiẹ̀ mọ̀ yàtọ̀ sí tẹlómi mo rò pé gẹ́ẹ̀tì ẹ̀ bí ẹni tó wá lọ ta àsíá sí àyè ibi tí máa ń yàgbẹ́ sí pé àyè tèmi ni
ṣe àkẹ́tọ́ bá fẹ́ lùgbẹ́ rẹ̀ easily ni wọ́n bá àbí wọ́n tó ń yàgbẹ́ nílé ìgbọ̀nsẹ̀ ìgbàlódé tó wá yọ ọ̀bùn burúkú ọ wá fi gbẹ́ rẹ̀ lẹ̀ fẹ́lómi tí ó tún lóṣù ń bẹ̀ kún orí gbẹ́ tiẹ̀ ọ̀gbọ́n wọn lè lùgbẹ́ rẹ̀ sẹ́wọ̀n pé gbogbo bí ìdọ̀tí bí ẹ̀gbin iná làwọn òpìdá ń wá torí pé ṣètọ́ni ni wọ́n ń sìn. bákan náà ìgbà míì wọ́n lè lórun rẹ̀ irun orí rẹ̀ irun abíyá rẹ̀ irun abẹ́ rẹ̀ tẹ́kọ̀ kan fà ọ́ dálẹ̀ àbí tó gborí lọ lé bábà irun tiẹ̀ náà gẹ́gẹ́ bí irun ẹlòmíì wọ́n jọba yín gé wọ́n sì dà pọ̀ ó léwu wọ́n lè fún ọ́n bábà lọ́wọ́ pẹ́ni tí ń gẹrí lọ́dọ̀ rẹ̀ ń o bá a mú díẹ̀ lẹ́nu irun rẹ̀ ẹ sì mọ̀ pé ẹ̀rọ gàásì mi létí wà tí wọ́n ní máa tí wọ́n sọ. bẹ́ẹ̀ náà lè kánná rẹ̀ nígbà tó bá rè kánná ọkàn dé kánná síbikíbi oníwọ̀ ọ̀dààmú ń tiẹ̀ àdààmú wọn sọ ń gbà wọn bí ọ. ìkánná rẹ̀ náà wọ́n lè kó wọ́n lè lò ó. kọ́dà aṣọ rẹ̀ má sàṣọ síbi tó jẹ́ pé ọ̀tá rẹ̀ lè mú. torí pé nínú nǹkan tí wọ́n need nínú dán aṣọ rẹ̀ náà wà ń bẹ̀ wọ́n lè mú aṣọ rẹ̀ yẹn wọ́n kàn gé díẹ̀ ń bẹ̀ díẹ̀ tí wọ́n gé nínú aṣọ rẹ̀ yẹn òun náà ni wọ́n lò nígbà tí wọ́n bá sì ti lò wọ́n papọ̀ mọ́ ní tí wọ́n ń ta kókò wọ́n ní tí wọ́n bá rí nǹkan kan mú nínú àwọn nǹkan tá a wí yìí tí wọ́n bá fi lè papọ̀ mọ́ nǹkan tí wọ́n fẹ́ fi ṣàṣọ yìí kí máa jẹ́ kí idán jẹ́ bàjẹ́ torí rẹ̀ a gbọ́dọ̀ wà careless torí ẹ̀ lẹ́sìn rí pé tẹ́ ẹ bá sásọ tásọ ọba pé ẹ pariwo ṣèṣe pé atẹ́gùn ló gbé atẹ́gùn kó gbé atẹ́gùn èèyàn ló mú wọ́n nígbà tí wọ́n bá wá ìkánná rẹ̀ tí wọ́n rí wọ́n wá àrùn rẹ̀ wọ́n ò rí wọ́n wá gbẹ́ rẹ̀ wọ́n ò rí wọ́n wá sọ rẹ̀ wọ́n ò rí ẹ̀rí pé tí wọ́n bá gbé iṣẹ́ lọ báwọn aláwo tí wọ́n gbé lọ báwọn òpìdán wọ́n lè ní kó má sọ ẹni tí ọmọjọ rẹ̀ yìí wá nígbà tí wọ́n bá wá gbogbo ẹ̀ tí wọ́n rí wọ́n lè ní kí ló kọ ìyá rẹ̀ wọ́n pa orúkọ màmá rẹ̀ wọ́n pa pọ̀ mọ́ kọ rẹ̀ wọ́n ta pọ̀ mọ́ kókó yẹn wọ́n máa tutọ́ sí wọ́n ṣe pèsè. ìgbà míì ẹ̀wẹ̀ wọ́n lè mú ìgbẹ́ rẹ̀ fún ọ sakọgbẹ nígbà tí ìgbẹ́ rẹ̀ tó bá gbẹ wọ́n wà á lọ yóò dé lùbọ́ nígbà tó bá dé lùbọ́ ẹni tó ní kí wọ́n bò ń sàṣọ wọ́n wà á fún kọ́mọ́nà tí wọ́n fi wọ́n sí oúnjẹ rẹ̀ nígbà tí wọ́n bá súre sí i pé báyìí ni ó rí fún ọ báyìí ni ó rí fún ọ tí wọ́n bá súre fún un yóò jẹ́ pé khadimu sihir ṣètọ́ni tí ó ràn idán yẹn lọ́wọ́ tí wọ́n bá ti lè jóúnjẹ yẹn sínú báyìí gbogbo ìgbà tí oúnjẹ yẹn bá ti ń bẹ́nu rẹ̀ yóò mọ̀ pé àlejànú yẹn wá kó wá rí ọ ní lára gbogbo ìgbà ìnira rẹ̀ ó máa pọ̀ lára rẹ̀ torí rẹ̀ ṣọ́ra fún àtẹnujẹ o mẹ́jọ jí pé tẹmákàtí gbóúnjẹ kalẹ̀ náà lọ́ọ́ hàn má nígbà tí èsì pé ìjẹun ibóúnjẹ náà lọ jẹun tó fi dàgbà débi tó dàgbà dé kéèyàn ṣọ́ra kéèyàn má bàa ṣera rẹ̀ gbogbo eléyìí fi hàn yí pé òdodo ni idán lè ṣẹ wọ́n lè ṣàṣì ọkọ mú ọ bẹ́ẹ̀ náà ló wá nínú hadith eléyìí tó ṣe kó fẹsẹ̀ rinlẹ̀ wípé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹnìkan jẹ́ Labid ibn al-A'sam ọmọ sàṣì Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó sàṣì látàrí wípé ó mú nǹkan kan nínú ọrùn Ànábì sallallahu alayhi wa sallam wọ́n so pọ̀ sí ara àyàrí wọ́n wá mú ìyàrí yìí wọ́n lọ rí mọ́ abẹ́ òkúta nínú kànga wọ́n sàsọ́gà wa gan Ànábì sallallahu alayhi wa sallam kí wọ́n lọ ń jánu sí tó ní ẹnìkan ìgbàsàsí ayé kan kò lè mú ọ ìgbà tó ṣe bẹ́ẹ̀ sí Ànábì sallallahu alayhi wa sallam àṣàṣì yìí kò lápá lára Ànábì sallallahu alayhi wa sallam lọ síbi wípé kọ́ parọ́ mọ́lọ̀ bọ́lọ̀ nsọ̀ntọ́ lọ́wọ́ sọ ṣùgbọ́n lápá lára yìí pé kánábì ọmọ ọ̀pọ̀ ti ṣe nǹkan tí ò ṣe ó lè máa ọ̀pọ̀ ti jẹun kó sì jẹ́ pé kò tí ì jẹun ó lè máa ọ̀pọ̀ ti sàlù àlá kó jẹ́ pé kò tí ì sàlù àlá ó lè máa ọ̀pọ̀ ti sọ ohun tó ń fẹ́ sọ fẹ́ni tó ń fẹ́ bá sọ̀rọ̀ kó sì jẹ́ pé kò tí ì bá sọ̀rọ̀
ṣùgbọ́n nípa alukur'ani tó lọ́n sọ̀kalẹ̀ fún kò sí ní tó ṣẹlẹ̀. so ǹjẹ́ tó bá rí bẹ́ẹ̀ ni ahlu sunna ṣe sọ pé dájúdájú èyí tọ́jú òdodo tó lè ṣẹ ọ̀nbẹ nínú dán. torí eléyìí ọlọ́run bá fi hàn nábì sallallahu alayhi wa sallam ibi dání tó sàṣì tó fi tó sàṣì pamọ́ sí wọ́n sì lọ mú jáde kúrò nínú kànga yẹn pàtàkì mú jáde tí wọ́n túká anabi wa nke kul a'udhu ọlọ́run sọ kul a'udhu birabbil falaq àti kul a'udhu birabbin nas ó sọ kalẹ̀ bá anabi ṣe ń kà bẹ́ẹ̀ ni gbogbo nǹkan yẹn ń bàjẹ́ lára rẹ̀ ń bàjẹ́ ń bàjẹ́ ń bàjẹ́ ń bàjẹ́ títí tó fi ka kul a'udhu birabbil falaq àti kul a'udhu birabbin nas tó fi kà tán ọlọ́run bá sì wò sàn. ǹjẹ́ tó bá rí báyìí àyè pé aburú ṣe wà láyé o torí pé nínú aburú tó ga jù òun náà ní dán àti àṣàṣì ṣùgbọ́n tá a lè bá ní wí sí ni pé kí ni wọ́n náà sọ̀rọ̀ alẹ́ sí i kí lọ jókòó tẹ́tẹ́rẹ́ sí tí wọ́n wá ìṣọ́ àti ààbò lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó máa ti ń wá ìṣọ́ àti ààbò lọ́dọ̀ ọlọ́run ọba wa báwọn ẹni àṣetán ni bá ń hùwà àṣetán èyí tá a lè bọ́ wí sí ni pé kí ló dé tí wọ́n ẹni ọlọ́run náà ń hùwà àṣetán tọ́lọ́run ló yẹ kí wọ́n